a kú dédé àsìkò yìí, a kú ìgbádùn lágbára Ọlọ́run yóò yẹ wá kò ní yẹ̀ẹ́lẹ̀ àmín. Ìròyìn fẹ́lifẹ́li ló dé sójú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣe ọjọ́ ajé ọjọ́ 22 nínú oṣù karùn-ún ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká dókè lọ́hùn-ún. Tá bá padà dé ìròyìn fẹ́lifẹ́li yóò máa tẹ̀síwájú lẹ́kùnrẹ́rẹ́ ẹ kú kalẹ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Emir ti ìpínlẹ̀ Kano Aminu Ado Bayero òun ló ti ké sí ààrẹ tuntun aṣẹ ìdìbò yàn lábẹ́gbẹ́ òṣèlú APC Bọ́lá Ahmed Tinubu wípé ní ìgbà tó bá gba ìdà ìṣàkóso agbára orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè yìí, èyí tí ìpalẹ̀mọ́ fún ìbúra fún Tinubu ọ̀hún tó ń wọlé bọ̀ dẹ̀dẹ̀ ní gẹ́rẹ́ báyìí. Ado Bayero ti ṣe Emir àti ìpínlẹ̀ Kano ní kó má gbàgbé o láti wá ọ̀nà àbáyọ sí ìṣòro eléyìí tí ẹ̀sìn tó ń dá sílẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà, èyí tó fà á kí àwọn ẹlẹ́sìn kí wọ́n máa ríra wọn gẹ́gẹ́ bí ọ̀tá ara wọn. Ó ní kódà òun á gba Bọ́lá Ahmed Tinubu lámọ̀ràn láti dá ẹ̀ka ilé-iṣẹ́ ìjọba àpapọ̀ kan sílẹ̀. Ó ní ẹ̀ka ilé-iṣẹ́ ìjọba àpapọ̀ yìí èyí tí Bọ́lá Ahmed bá dá sílẹ̀ yìí ni ó máa jẹ́ eléyìí tí wọ́n gbé dìde dúró fún ẹ̀sìn ní orílẹ̀-èdè yìí, èyí tó jẹ́ pé gbogbo ohun tó bá ti ní ṣe pẹ̀lú ẹ̀sìn ẹ̀ka ilé-iṣẹ́ ìjọba yìí òun ni ó máa rí sí tí ó sì máa wá ìṣòro kúrò nínú ìṣòro tí ó máa wá ọ̀nà àbáyọ ọ̀hún sí gbogbo ìṣòro yòówù kó lè máa kojú ọ̀rọ̀ ẹ̀sìn. Ó ní ẹ̀sìn ò fàjà, bẹ́ẹ̀ sì ni ibi tí àlàáfíà bá wà ni Ọlọ́run bá ń gbé o. Ó ní kó tètè gbé ìgbésẹ̀ náà kó mú àwọn iṣẹ́ eléyìí tí ó ṣe ní gẹ́rẹ́ tó bá ti gba ìdà ààrẹ orílẹ̀-èdè yìí. Ó ní èyí ni ó tún jẹ́ kí àwọn ọmọ Nàìjíríà kí wọ́n ní ìfẹ́ ìgbàgbọ́ nínú ètò ìṣèjọba rẹ̀. Bayero tí ọ̀kan nínú àwọn tí wọ́n jọ ń ṣe ìjọba orí adé ní ìpínlẹ̀ Kano tó ṣe ojú fún eyín ọ̀gbẹ́ni Zarikin Dawakin Baba níbi ayẹyẹ kan èyí tó wáyé ní òpin ọ̀sẹ̀ ló sọ ọ̀rọ̀ ọ̀hún lórúkọ Emir ìpínlẹ̀ Kano Ado Bayero. Ẹgbẹ́ àwọn oníṣègùn òyìnbó tí ń gbé ní agbègbè ilé ìwòsàn tá a mọ̀ sí Nigerian Association of Resident Doctors èyí tí wọ́n gùn lé ìyanṣẹ́lódì ọlọ́jọ́ márùn-ún tó ń ṣe ìkìlọ̀ fún ìjọba àpapọ̀ látàrí àwọn owó kan àjẹmọ́nú tó ti owó oṣù èyí tí wọ́n ń béèrè tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà kọ̀ jálẹ̀ láti san owó ọ̀hún ni wọ́n ti fagilé ìyanṣẹ́lódì náà lẹ́yìn ìjókòó ìtábìlìpò kan èyí tí wọ́n ṣe pẹ̀lú ìjọba àpapọ̀ ní òpin ọ̀sẹ̀ tó kọjá yìí tí ìjókòó ọ̀hún tó sì parí ní òpin ọ̀sẹ̀ èyí tá a lò tán yìí. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pàtàkì ló wà níbi ìpàdé ọ̀hún èyí tí àwọn dókítà náà tí wọ́n ṣe níbi tá a ti rí alákòóso fún ọ̀rọ̀ ìwòsàn ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Bákan náà àwọn ìgbìmọ̀ kan tí wọ́n gbé kalẹ̀ nílé ìgbìmọ̀ aṣòfin àgbà àti ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ tó rí sí ètò ìlera nílé ìgbìmọ̀ aṣojúṣòfin tó fi mọ́ àwọn ìgbìmọ̀ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ dókítà yìí èyí tí ààrẹ wọn dókítà Emeka Ọjì tó léwájú fún níbi ìpàdé náà ni wọ́n ti wá wọ́rọ̀ fi ṣàdá lẹ́yìn ìpàdé ọ̀hún tí wọ́n sì buwọ́lu ìwé àdéhùn ìgbọ́ra-ẹniyé tá a mọ̀ sí MOU níbi ìpàdé náà èyí tí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ dókítà tó ń gbé ní agbègbè ilé ìwòsàn ọ̀hún tí wọ́n sì ní àwọn fún ìjọba àpapọ̀ ní ọ̀sẹ̀ méjì gẹ́gẹ́ bí wọ́n ti sọ níbi ìpàdé náà láti ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ. Wọ́n ní gẹ́rẹ́ lẹ́yìn ìpàdé ọ̀hún ní dókítà náà ààrẹ àwọn oníṣègùn òyìnbó ọ̀hún ló pe gbogbo àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà láti padà sí ẹnu iṣẹ́ lónìí tí í ṣe ọjọ́ ajé ọjọ́ 22 ọdún 2023. Níbẹ̀ ni dókítà ọ̀hún ti wá sọ, ó ní lẹ́yìn gbèdéke ọ̀sẹ̀ méjì èyí tí wọ́n fún ìjọba àpapọ̀ yìí bí wọ́n kọ̀ bí wọn ò ṣe ohun tí àwọn fẹ́ gẹ́gẹ́ bí wọ́n ti sọ níbi ìpàdé náà. Ó ní ìyanṣẹ́lódì táwọn ó gùn lé yóò jẹ́ ìyanṣẹ́lódì alágbára èyí tí ó gbé orílẹ̀-èdè Nàìjíríà tìtì.
ilé-ẹjọ́ májísírèètì kan tó kalẹ̀ sí Yaba ní ìpínlẹ̀ Èkó òun ni wọ́n ti dá ẹjọ́ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn mẹ́ta èyí tí ọwọ́ pálábá wọn ségi tí wọ́n ń da àlàáfíà ìpínlẹ̀ Èkó láàmú. Àwọn afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ọ̀hún tí wọ́n ní wọ́n wà nínú ẹgbẹ́ òkùnkùn tí wọ́n ń pè ní ààyè lọ́jọ́ Jímọ̀ tó kọjá yìí ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ló kó wọn lọ sí iwájú ilé-ẹjọ́ eléyìí tó wà ní Yaba ní ìpínlẹ̀ Èkó látàrí pé wọ́n ń da omi àlàáfíà agbègbè Ìwàyà ní ìpínlẹ̀ Èkó wọ́n ń dà wọ́n láàmú tí wọ́n sì ti fi ọwọ́ òfin mú wọn. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ, àwọn afurasí ọ̀hún tí orúkọ rẹ̀ jẹ́ Túndé Akínyẹlé, Gbọ́láhàn Ọ̀jẹ́lábí àti Charles Nwuka, àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí ni wọ́n ti dá ẹjọ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ lábẹ́ òfin. Ẹni tó jẹ́ olùpẹ̀jọ́ ọ̀hún Haruna Magaji ṣe lálàyé fún ẹni tó jẹ́ adájọ́ ilé-ẹjọ́ májísírèètì náà èyún adájọ́ OY Adéfọpẹ́ tó ṣe lálàyé fún wípé ọjọ́ 14 nínú oṣù karùn-ún ọdún tá a wà yìí ní ọwọ́ pálábá àwọn oníṣẹ́ ibi ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ọ̀hún ló ségi o ní nǹkan bíi aago 4 òru ni wọ́n bẹ̀rẹ̀ sí ní da àdúgbò kan tí wọ́n pè ní Onítùèrè ní agbègbè Ìwàyà ní ìpínlẹ̀ Èkó ni wọ́n ń dà láàmú, èyí tí wọ́n sì ké sí iléeṣẹ́ ọlọ́pàá. Lásìkò tí àwọn ọlọ́pàá débẹ̀ wọ́n ní wọ́n rí 3 mú nínú wọn, ṣùgbọ́n àwọn tó kù wọn ó ti lọ pápá bora o. Ní báyìí wọ́n ti ṣe ìdájọ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ. Wọ́n ní bí wọ́n bá gba onídùúró wọn kí wọ́n wá owó èèyàn kankan wọn èyí tó tó 500,000 owó ìtanràn owó ìgbàsílẹ̀ tí wọn yóò fi gbà wọ́n èyí fún ènìyàn kankan pẹ̀lú onídùúró méjì tó ń gbé ní ìpínlẹ̀ Èkó tó ń sanwó orí tó sì ní dèdé ọ̀hún nínú àpò àpamọ́wọ́ rẹ̀. Ní báyìí adájọ́ náà Adéfọpẹ́ ti sún ẹjọ́ ọ̀hún sí ọjọ́ 16 oṣù kẹfà ọdún tá a wà yìí. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Èkó ti tẹ arábìnrin ẹni 30 ọdún kan aláboyún eléyìí tó fi ọ̀bẹ gún ọ̀kan nínú àwọn ọmọ tí ń ṣiṣẹ́ lọ́dọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ̀ tó fi ọ̀bẹ gún tí ẹ̀jẹ̀ tó sì ń tú lára ọmọ ọ̀hún. Arábìnrin ọ̀hún ti ṣe ẹni 30 ọdún aláboyún náà tó ń gbé ní ìpínlẹ̀ Èkó èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Igbo. Òun lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún ló ti tẹ̀ báyìí látàrí fọ́nrán kan eléyìí tó gba orí ayélujára kan o níbi tí ọmọbìnrin kékeré ọmọ léjeléje èyí tó ń ṣiṣẹ́ bí ọmọ ọ̀dọ̀ olùrànlọ́wọ́ ilé sí arábìnrin aláboyún Igbo náà èyí tí wọ́n porúkọ ọmọ léjeléje ọ̀hún ni Chinaze Aname èyí tí wọ́n gún ní ọ̀bẹ lẹ́gbẹ̀ẹ́ kan níbi ikùn rẹ̀ látàrí wípé kò bá arábìnrin náà fọ àwọn báàgì tí obìnrin ọ̀hún tó kó sílẹ̀ èyí tó fà á kí arábìnrin náà mú ọ̀bẹ tó sì gún ọmọ náà. Ọ̀rọ̀ yìí mímú arábìnrin tí ṣe ní 30 ọdún náà wà nínú àtẹ̀jáde èyí tí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó SP Benjamin èyí tó fi léde lórí abẹ́yẹfò Twitter rẹ̀ lópin ọ̀sẹ̀ tá a lò tán yìí wípé ìdájọ́ àti ìwádìí ti ń lọ lórí arábìnrin èyí tí ẹ̀bí èṣù tó lò láti gún ọ̀kan nínú àwọn ọmọléje èyí tó ń ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀ ní ọ̀dọ̀ rẹ̀. Ilé-ẹjọ́ májísírèètì tó kalẹ̀ sí ọgbà ní ìpínlẹ̀ Èkó lọ́jọ́ Jímọ̀ tó kọjá yìí ni wọ́n ti mú ọ̀gbẹ́ni kan wípé kó lọ́ọ́ máa gbafẹ́ nínú ọgbà àhámọ́ àtúnṣe Kirikiri èyí tó wà nílùú Èkó. Orúkọ ọ̀gbẹ́ni ọ̀hún tí ó ń jẹ́ Kamilu Mohammed òun ni wọ́n ní kó máa lọ sínú ọgbà ẹ̀wọ̀n Kirikiri kó lọ́ọ́ máa rè gbafẹ́ níbẹ̀ látàrí wípé àwọn ìgbésẹ̀ eléyìí tó lòdì sí àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà àti ìpínlẹ̀ Èkó òun ló gbé pẹ̀lú bí wọ́n ṣe ká àwọn ìléwọ́ àgbélẹ̀rọ 7 pẹ̀lú àwọn ata ìbọn àtohun ìjà olóró mìíràn èyí tí wọ́n ká mọ́ lọ́wọ́ tí wọ́n ní ó ṣeé ṣe kó jẹ́ pé ó ń lo àwọn nǹkan wọ̀nyí fún iṣẹ́ ibi. Ṣùgbọ́n nínú ìwádìí èyí tó fi ọ̀rọ̀ ọ̀hún lélẹ̀ dáadáa níwájú ilé-ẹjọ́ májísírèètì tó wà nílùú ọgbà Ìkẹjà ìpínlẹ̀ Èkó fi hàn wípé àwọn ìbọn ìléwọ́ kéékèèké 7 àgbélẹ̀rọ yìí tó ń tẹ́ ọta ìbọn àtàwọn ohun ìjà olóró mìíràn tí wọ́n ká mọ́ Kamilu Mohammed lọ́wọ́ òun ni wọ́n fi ń ṣọṣẹ́ tí wọ́n fi ń gba àwọn ohun olówó iyebíye lọ́wọ́ àwọn ènìyàn tí ò mọ́wọ́ tí ò mẹsẹ̀ ní ìpínlẹ̀ Èkó lásìkò tí wọ́n bá ń lọ ibiṣẹ́ àbí tí wọ́n bá ń darí bọ̀ níbi iṣẹ́ o. Pẹ̀lú rẹ̀ náà tí wọ́n tún fi ń digunjalè àwọn èèyàn ní agbègbè Ọ̀jọ́. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ, wọ́n ní oníṣẹ́ ibi ọ̀hún èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Mohammed òun ló bẹ̀rẹ̀ sí ní kà lásìkò ẹni tí olùpẹ̀jọ́ fún àwọn ọlọ́pàá Kẹ́hìndé Àjàyí tó ń rojọ́ tako Mohammed nílé ẹjọ́ ló ní ìbọn ìléwọ́ àgbélẹ̀rọ 7
ọta ìbọn àti àwọn ohun ìjà olóró mìíràn ni wọ́n ká mọ́ lọ́wọ́ tó jẹ́ pé òun náà padà jẹ́wọ́. Ó ní agbègbè Mile 2 ní ìjọba ìbílẹ̀ Ọ̀jọ́ ní ìpínlẹ̀ Èkó làwọn ti ń ṣiṣẹ́ ibi ọ̀hún tí àwọn fi ń gba owó, gba fóònù tí wọ́n sì fi ń ṣiṣẹ́ ibi mìíràn lásìkò tí gbogbo ènìyàn tí wọ́n bá ń sùn tí ọwọ́ ti pa tí ẹsẹ̀ pa. Wọ́n ní arákùnrin ọ̀hún ni wọ́n mú ní ọjọ́ 14 nínú oṣù karùn-ún ọdún tá a wà yìí ní agbègbè Mile 2 ní nǹkan bíi aago 10 ó kọjá ìṣẹ́jú 25 ní òwúrọ̀ lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tí ọwọ́ pálábá rẹ̀ ségi. Ní báyìí adájọ́ májísírèètì ọ̀hún Kúbẹ̀njí ti sún ẹjọ́ náà sí 20 oṣù kẹfà ọdún tí a wà yìí. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ọ̀kan nínú àwọn olùkópa nínú eré èyí tí wọ́n máa ń ṣe lórí amóhùnmáwòrán Big Brother Naija èyí tó ti kópa tẹ́lẹ̀ nínú wọn, arábìnrin Angel Smith, òun ló sọ di mímọ̀ wípé ní báyìí bóun bá fẹ́ ọkọ òun fẹ́ ọkọ èyí tí ó máa wárìrì fún òun, tí ó máa ṣòun jòjòló bí ọmọ ìkókó, tí ó sì máa gbé òun gẹ̀gẹ̀ bí ẹyin tútù, wípé òun ò fẹ́ ọkọ pámínkú aṣoríbebe èyí tí ó máa fìyà jẹ òun tí ó sì bà ẹwà ara òun jẹ́. Arábìnrin Angel Smith tó sọ̀rọ̀ náà lórí ayélujára Twitter rẹ̀ àti àwọn ayélujára rẹ̀ gbogbo níbi tó ti fi léde. Ó ní tí wọ́n bá wò dáadáa, ó ní nínú àwọn obìnrin tó rẹwà jù lágbàńlá ayé, ó ní ọ̀kan lòún jẹ́ nínú wọn. Ó ní nípa ìdí èyí òun ò fẹ́ ohun tí ó ta àbùkù bá ẹwà tí ń bẹ ní ara òun. Olóhùn wá gbà á ládùúrà wípé lásìkò tí òun bá yàn kó rí kó yan ọkọ dáadáa èyí tí ó máa ṣe bíi bàbá, bíi ìyá, ẹ̀gbọ́n àti bíi olùdámọ̀ràn alábàárò gidi tí ó máa ṣe sí òun. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tí wọ́n ń bẹ ní ìta lóde wòye ló jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ wọn fàbúrájà ni wọ́n ò mọ bí wọ́n ṣe ń ṣe ìkẹ́ obìnrin àti ìkẹ́ aya. Ó ní pàápàá jù èyí tí ó bá ti ní ọlá nínú wọn, ó ní ọlá ọ̀hún ni ó máa kó sí irúfẹ́ ọkùnrin bẹ́ẹ̀ lórí. tó ẹ̀yin ará, ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́ ajé, títí di ojúmọ́ ọ̀la tẹ́ máa láǹfààní láti gbọ́ tún ìròyìn míì lórí ibi tẹ́ ẹ ti ń wò wá. ẹ subscribe, ẹ share, ẹ like, ẹ sì fi kọ́mẹ̀tì yín síbẹ̀. Ẹ lè darapọ̀ mọ́ wa náà lórí Facebook, ìròyìn Feli-feli TV lórí Facebook. Títí di ìgbà míì, Fúnmi Adélúgà lẹni tó mú ìròyìn wá sójú amóhùnmáwòrán yìí o. Ire àti ayọ̀ la ó fi pàdé. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.